Adeosun, rántí o, I stood by you. Tí n bá wà pẹ̀lú ẹ bí ike ṣó máa débi tó délé ni. Allah ló máa fi oko ọ̀lẹ hàn. Allah ló máa fi oko ọ̀lẹ hàn. Ó ti wá sílé mi. Mo dẹ̀ ti bá sọ. Mi ò mọ nǹkan tó fẹ́. Kí ló tún fẹ́ kí n ṣe fún ọ? Ṣé ní bá gbàyà ní màá yìí? Àgbàyà ní náà. Ṣé bá a ṣe sọ̀rọ̀ sí náà ló ṣe yìí? Ó ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun ní iye ọmọ ènìyàn. You don't have pedigree. That honourable in you is gone. This thing that you are doing and you think the children are not noticing. Gbogbo ayé ló ti mọ nǹkan tó ṣe tí lè fi jóná. Èèyàn burúkú ni dáàdì mi. He's a monster. Ṣé ní wọn praise tó wà ń ta yẹn? Èsì ló fẹ́ gbọ́ o. Ó ti wá ń ta. Ó ti fún yín lésì ààyè náà èsì ni. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Well, ọmọkùnrin Ọláwépọ̀ yìí ó máa ní igi wọ́rọ́kọ́ tó ń dáná rú báyìí. Get down! Wo bí quarter final la wà yìí o, semi final ń bọ̀. Tó bá lọ dúró lásán tó bá lọ fún ẹ final, ikú ni. Ó gbọ́. Mr. Aláwépọ̀, mo mọ̀ pé owó náà ló ń wá lọ. Ó gọ̀gọ̀. Ó dé go lọ́pọ̀lọpọ̀ because you're very stupid. Yeah, èmi ò sí lára àwọn ọ̀jẹ̀lú òṣèlú lèmi ń ṣe. Ṣé ti gbọ́? Please get out. Wàá kàn sí ráńpẹ́ ẹ̀rí lítù báyìí kékeré báyìí fún bí ọdún 4. Àwọn aláìní gbádùn. Mo máa wá yín tí mo ṣe ń wò. Ẹ má lọ ṣe bí òwe o. Wọ́n ní kókó legun yán, ṣùkú legun àgbàdo. Ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀. Ó ní iye ọmọ ọkùnrin. Kí n là mọ́lẹ̀ sàkátà pàrà báyìí lágbàá sí tọ́ tó bá ti ń di kùnkùn bá kún bọ̀ ni. Ìwọ mọ̀ pé kò sí ewé kọ̀ṣọ́ báyìí tó jábọ́ lára igi tí Ọlọ́run ọba yìí tí kò mọ̀ sí. So insult ti padà dé expression nù lé yàbí. How many times have I told you that Abuja is my working place and Lagos is my house? Woman, you are looking for my trouble and I'm going to give it to you. Kí ló dé gan? You people should let me be. What is it?